أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الآيات وبعد الممات آمين يا عزيز يا غفار آمين يا رب العالمين. آمين adúpẹ́ fún Ọlọ́run ọba, الحمد لله ẹ jẹ́ á dúpẹ́ dáadáa jàmáà. الحمد لله ẹ jẹ́ á dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. الحمد لله رب العالمين àlékún kẹ́ Ọlọ́run, àlékún gẹ̀rẹ́ Ọlọ́run bá jíṣẹ́ fún ọ̀sẹ́lá Ànábì wa Muhammad صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم gbọ̀n ẹni Ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́mọsàbà ayọ́lùsí wọn. آمين àwọn afáwa tí wọ́n ti lọ abẹ látòrí afáàgbà Sheikh Muhammadu Jamiu Al-Labibu Tajul Adab رحمه الله ọlọ́mọsàbà kẹwọn o, آمين bàbá gẹ̀wọ́n o, آمين wọlá àánú rẹ̀ wọlá àjọ kan rẹ̀. آمين bàbá àlẹ́jẹ́ àgbà ọlọ́mọsàbà ayọ́lùsí afáwa آمين bàbá al-Mufti al-Awwal, bàbá àlẹ́jẹ́ àgbà mufti àkọ́kọ́ ọlọ́mọsàbà kẹ́ bàbá آمين bàbá gẹ̀ bàbá o. آمين la ilaha illallah آمين wala amin la آمين hawla wala quwwata. إلا بالله العلي العظيم wọn lọ́n bẹ́ẹ̀ bá gbẹ́gbẹ́ bàbá alágbàjì bàbá wa gbọ́ntà dáadáa náà gbogbo wọn bẹ́ẹ̀ láwọn ẹni Ọlọ́run, àwọn ẹni ìka èèyàn tí wọ́n ti lọ ọlọ́mọdé bá kẹ́ wọn, bá gẹ̀ wọn. آمين bàbá alágége ọlọ́mọdé bá kẹ́ wọn o. آمين bàbá sultan mufassiri, sultan al-muttaqi, ìlú ọmọdé bá yọ́nú sí wọn. آمين bàbá wa gbọ́ nígbà tí àgbáyé àfọ àwọn Sheikh Abdul Ghani Abdullahi Al-Amir ọlọ́mọdé bá kẹ́ wọn, bá gẹ̀ wọn. آمين wala amina. آمين ìwà kọjọ ọjà rí gbọ́n tó kú jáde àlùbáríkà àwọn Ọlọ́run mẹ́sàdé àrí wọn pẹ́. آمين bàbá gbọ́ntàdá tòní, bàbá alájẹ́ àgbà lónìí, àwọn afọ àgbàlagbòrò afọ àwọn aṣẹ Kamaludin Safiyullahi Kamaludin afọ afọlọ́ sọ sábà dúpẹ́ fún afọ àwọn آمين wala amin. آمين gbogbo àwọn jàmáà wa tá a máa pàdé ra wa lórí ètò yín, ètò wa ní Àgbọ́yé ẹ̀sìn Islam ní orí péjì My Naija latest Islamic lectures. ìwà kọjọ ọjà rí mọ́sá gbàdúrà gbogbo wa. آمين fa Abdulwahid Ọlọ́run gbàdúrà yín. آمين fa wa Muhammadu Bukhari Adikobi wa abẹ́sọ́mọ́ yín dáadáa, Adikobi wa Adélọ́dún Muhammadu Bukhari Ọlọ́run gbàdúrà yín o. آمين bàbá wa kan náà wọ́n tún dé yìí My Naija latest Islamic lectures ọlọ́mọdé bàjẹ́ fún láéláé. آمين Àjìjà miu Ọlọ́run bá ń gbàdúrà wọn o. آمين wala la ilaha illallah wala amina wala àjọ kan rẹ̀ wala àánú rẹ̀ wala amina. آمين gbogbo àwọn olùdókòwò ànábì lára wa Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà o. آمين gbogbo yín tẹ́ ń tẹ̀lé wa tọkàntọkàn àtẹ̀mí ọlọ́mùsàbà gbàgbọ́ ní iná bá gbàdúrà yín. آمين gbogbo àwọn ọmọ yín ọlọ́mùsàbà sìn wọ́n lójú ọmọ. آمين lẹ́nu sẹ́yìn nìkọ̀ọ̀kan wa Ọlọ́run dákun má da padà sẹ́yìn. آمين Ọlọ́run èyí tí ń já nàyànà yẹn ní gbogbo yìí tá à ń pè ní coronavirus ọlọ́mùsà là wà ń bẹ̀ o. آمين ọlọ́mùsà sọ wà ń bẹ̀ o. آمين wala hawla wala quwwata إلا بالله العلي العظيم wala hawla wala quwwata. إلا بالله العلي العظيم wasiat badiru Ọlọ́run gbàdúrà yín. آمين Ọlọ́run gbàdúrà gbogbo wa o. آمين nígbà gbogbo àwọn jàmáà mi ní Rawdatul Abrar Allahumma sábà gbàdúrà kó wa wá. آمين bàbá ràn wá lọ́wọ́ o. آمين bàbá wa la gbé wá lónìí fún wa. Allahu akbar kabira. ọlọ́mọ́sá fi wá lọ́kàn balẹ̀. gbogbo ayé báyìí ni ó wà nínú fún àyàfó. gbogbo ayé ló wà lọ́wọ́ dààmú, gbogbo ayé ló wà lọ́wọ́ wàhálà. lọ́dọ̀ tí wá ní ìbàyí nílùú Ìlọrin, èyí ló di jímẹ̀ lẹ́ẹ̀kejì báyìí tá à ní jímọ̀ kì. àbẹ́yìn kí jímọ̀ ní bàbá lónìí. ẹ̀wí dáadáa wa àrí jímọ̀ kí lọ rí. ọba ní ẹrú àṣẹ tí wọ́n pa wá látọ̀dọ̀ ẹgbẹ́ báyìí bàbá wa bìjà ìrọ̀sù Ọlọ́run yọ́nú sí yín. bàbá olólùfẹ́ níbi náà wá dé lónìí fún wa.
bàbá ọba lùlọrin ti gbé àṣẹ lulẹ̀ láti kan bí ijọ́ mẹ́wàá sẹ́yìn báyìí wípé gbogbo tí ń jẹ́ mọ́sálásí náà kò di títì ẹ̀rìkọ́dà gbogbo ayé ni kì í ṣe pé Ìlọrin nìkan gbogbo àwọn àkànbẹ́ tó yẹ pé mọ́sálásí mà tó ní ẹlẹ́kẹta tí wọ́n táwọn ti kí àwọn kan ti lo sùn bẹ́ẹ̀ báyìí àwọn kan ti lo sùn lórí pé wọn ò ti rí jìmọ̀ kí mọ́ báyìí ọ̀wá sí tó kù tá a ṣe tó tayọ ká bẹ lọ́hùn bàbá kù ẹ̀yin nìkan náà ẹ máa bẹ lọ́hùn àwa nìkan náà kájọ máa bẹ lọ́hùn kájọ máa parapọ̀ jọ bẹ lọ́hùn ló jẹ́ ń gbé bàbá wa lórí ètò lónìí kí bàbá wọn bá wa yàn nábì ọlọ́run bá fẹ́ ànábì ó nífẹ̀ẹ́ ànábì ọlọ́run gba tànábì ànábì náà gba tọ́lọ́run orúkọ ọlọ́run jó ìwà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní ìmí ọlọ́run ọba ma kana Allahu liyu'adhibahum wa anta fihim ọlọ́run ní àwọn ọlọ́run ọba a ní fìyà jẹ àwọn àlùmọ̀ rẹ̀ àwọn ọlọ́run wà nábì a ní fìyà jẹ àwọn àlùmọ̀ wà nábì wa anta fihim lókùn gbàtọ̀ wà láàrin wọn ànábì níbi bá lọ tán kọ́ ọlọ́ni wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun tọ́ba wa lọ tán bàbá wa sẹ̀ tábà wọn tọrọ àforíjì á sì wá káyà kó fún wa bàbá kó wa lọ́wọ́ ọlọ́run wọ́n bá wa tọrọ àforíjì wọ́n bá wa sọ fọ́lọ́run kó dákun kó là wá ń bi coronavirus yìí lọ́n kó là wá kó là ara wa gbogbo ẹni lórí fẹ́ra tẹ́wà outside àgbákò yìí ó ti ṣe kálukú mọ́lẹ̀ kálukú ò rí bí jáde máa ọsọmọ àti ìyá àti bàbá dín tí wọn ò lè jọ jòkó pọ̀ mọ́ kálukú wa ń pín yà lọ́tọ̀ọ̀tọ̀ olúwa kọjá jáde mọ́sá là wá ń bẹ ìyàmọ́ ẹ̀dá kẹsí àmìnà dáadáa fa la yaruddul qada illa du'a orílẹ̀ yìí kankan ò lè bá a ti lọ tó ju àdúrà lọ Sheikh Suleiman kún fàyà kún ọlọ́wọ̀n ní dáyín dára yín ìka kan ò lè bá wa ká eléyìí kú tó ju àdúrà lọ àdúrà láàmà ṣe fa wọ́n ní a máa jòkó lé ká máa wà mọ́sálásí mọ́ ìsìnkú wọn ní a máa kírun o bàbá wọn àlínà ká máa kírun ayátawọ́ ọmọ àtìyàwó àti fámìlì ìdájọ́ wọn lè hun ẹja máa bẹ lọ́hùn àwọn afọ àti fi lé wa lẹ́nu àdúrà tá a máa ṣe Allahumma inni a'udhu bika minal barasi wal judhami wal jununi wa min sayyi'il asqami àdúrà tán ni a máa ṣe nù bàbá wa gbọ́ lálùbáwà wọ́n náà máa sọ pé ọlọ́run mọ́sà sọ wa ìyàwó ya gbogbo tí ń jẹ́ ẹ̀rá ìsàn èmi wí láti ní ìfúnra wa pé kòrónà bá kòrónà lára ẹlòmíì ni ẹlòmíì tẹ́lẹ̀ náà ara ní tẹ́lẹ̀ náà ẹlòmíì náà ti láìsàn tí ń gbé kí tẹ́lẹ̀ náà kòrónà wa bá kòrónà lára rẹ̀ olúwàjọ ọjà rí bá ká ọgbà àgbàpọ̀ ipò fún ọlọ́mọ́sà tú wa sílẹ̀ o lẹ́kùn kó wa wá wà ń sísí báyìí àìsàn òsì sí wa lẹ́sẹ̀ a máa lè jáde àlè lọ́bi tá a fẹ́ ẹ̀yà àlè gbogbo alá níbi tá a fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ní program lémi bá lọ́sẹ̀ tó lọ báyìí wà láì mọ́ níwà sí kan lágbèjà ń jọ Sunday tó lọ yìí kòrónà yìí nà já lọ nínú wíìkì tá a wà yìí táwọn sì lọ́la yìí náà mọ́ ní program dẹ́kù lọ́la yìí náà Saturday yìí náà kòrónà já jáde ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ló ti gbà lọ́wọ́ kó wá náà ló gbà lọ́wọ́ kó wá dákun mọ́sà tú wá lẹ̀ o wọ́n dáadáa yìí dáa ara tí wọ́n ní àwọn èèyàn báyìí olúwa bá lọ́ba dẹkùn bá dẹ kálukú wa lá àwọn tó ti mú ọlọ́mọ́sà bá wọ́n sàn o ó ti mú àwọn kan báyìí ọlọ́mọ́sà wọ́n sàn o àwọn tí ètí mú ọlọ́mọdé ó mú wa o gbẹ̀yìn tẹ́ ń kí bàbá wọn fẹ́ kálukú wọlé dáadáa ni ẹgbọ́n bàbá lẹ́gbẹ́ yìí pẹ̀lú ògbọ́lọ́ ẹ farabalẹ̀ kálukú wá ga kọwá kò tí kọwá fìdílé àga ẹgbọ́n bàbá tí bàbá ó sì bá wa sọ̀rọ̀ dáadáa wọ́n ṣàdúrà fún wa wọ́n wàá tún ṣe ní ti wákà Alhaji Akrom Akànnì àwọn anákọ́gbọ́n bàbá lónìí mo ti jòkó báyìí tí mo jòkó pẹ̀lú bàbá wọlé tánátá àṣẹ́tì gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀kọ́ Alhaji Akrom wọlé wọn ní ẹ̀sìn márùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ dálà gbọ́ lónìí Alhaji Akrom ti gbọ́ Alhaji Akrom ọlọ́wọ́ nígbẹ̀ yín Alhaji Teslim Motescu ọlọ́wọ́ gbàdúrà yín àwọn aláàánú ọlọ́wọ́ ṣàánú yín Alhaji Abdullah Aziz Gbẹ̀dẹ̀ ọlọ́wọ́ bá ń yọ́nú sí yín wọ́n gbàdúrà yín sì dó tì yín o ó sì wà pẹ̀lú yín o yóò yọ́nú sí yín o ọlọ́wọ́ wà pẹ̀lú Sheikh Abdulrahman Agunbíadé àǹfààní ni wọ́n tún wá láníyàn wọn dó tọ́lọ́ lára wa ọlọ́wọ́ dó tẹ̀yìn náà Sheikh Badmas Ibrahim ọlọ́wọ́ gbàdúrà yín ọlọ́wọ́ wà pẹ̀lú yín má wadda'aka rabbuka wa ma qala Alhaji Isiaka Ayilara ọlọ́wọ́ sàn yín lẹ́sàn olórí ọba gbàdúrà yóò dó tì yín ó wà pẹ̀lú yín fa bàbá wa àgbà Alhaji Munirudeen àti Kale Majesta ọlọ́wọ́ wà pẹ̀lú yín bá gbàdúrà yín yọba yọnu sí yóò dó tì yín Ajé Oríyọmí Mákàjúọlá lọ́wọ́n ní dáadáa yín o Ajé Ni'matullah Ajé Shukura
ọlọ́run ó gbàdúrà gbogbo wa la ilaha illallah Alhaji Olúwa Ṣẹ́gun ọlọ́run ó ṣẹ́gun dùnú fún yín la ilaha illallah amina wasi'at Badiru ọlọ́run ó gbàdúrà tì yín náà yóò yọ́nú sí gbogbo wa Amadu ẹni ọlá ọlọ́run ó kára fún àgbàkà gbogbo wa ọlọ́run ó là wá ń bí àgbákọ́ ìsàn yìí o ọlọ́run ó là wá ń bẹ̀ o yóò là wá ń bẹ̀ yóò là wá ń bẹ̀ o gbogbo látàtún máa dé tàmá jẹ́ ara wa a máa ṣàdúrà fún wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan a máa dákọ̀ ara wa ìtọ́lọ̀mbá láàrin dákọ̀ ọlọ́run ó gbàdúrà ọlọ́run ó yọ́nú sí agbára àdúrà lọ́ka agbára àdúrà lọ́ka gbogbo tí wọ́n sì pa àwọn tí àwọn dókítà ìdúwọ́nù láyà jíbọ́lá ọlọ́run ó gbàdúrà yín gbogbo àwọn àkíyèsí táwọn dókítà ṣe fún wa kálukú ẹja tẹ̀lé nínú àwọn àkíyèsí náà ṣe fún wa ni pé time to time ká máa make sure pa à ń fọwọ́ wa ọlọ́run náà ti sọ fún wa tẹ́lẹ̀ náà ká máa ṣàdúrà gbogbo ọlọ́run ní a máa ṣe náà nù ká máa jára wọ́n dọ̀tí ká máa fọwọ́ gbogbo yẹn kọ́ lá máa bà lọ́wọ́ báyìí o bí yẹn bá ṣẹ̀ darí ní àjò wọn ni ẹ ṣọ́ra díẹ̀ fún torí ẹ̀ mà ti ń kó bọ̀ wá ó ti jìnnà bàbá gbọ́lágbájá ṣẹ̀ darí ní àjò ni ẹ ṣọ́ra díẹ̀ fún má fara nura pẹ̀lú ẹ̀ mà ti ń bá bọ̀ ẹni ká ṣọ́ra fún à ń fọwọ́ bọnu lẹ́ẹ̀mọ́ wa bọ́ bá fẹ́ yẹn òtún ráyè ìyẹn ọwọ́ ni a máa lò nísìn à ń tọ́ bọnu bọ́ bá gbà kankan mú kó tó di bó tọ́ ọ́ fi gbà ń tọ́ jẹ mú kọ́kọ́ fọwọ́ ustaz Olúwa náà ní ọlọ́wọ́ gbàdúrà yín Olúwa náà ní ọlọ́wọ́ yọ́nú sí Olúwa la ilaha illallah wọ́n wá ń bá rí ibẹ̀ òun làdúrà àfàdúrà o bàbá màgàkà kọ́lá máa ṣe hasbunallahu wa ni'mal wakil ni'mal mawla wa ni'man nasir ọlọ́wọ́ ká kò fún wa pàápàá jùlọ istighfar àforíjì ní a máa tọrọ àforíjì ní ká máa tọrọ o ọlọ́wọ́ bá má bínú sí wa o eléyìí bàbá ti sọ fún nígbà tí bàbá ní olóyè ọ̀sẹ̀ lẹ̀ rí o àwọn òrírò ẹ̀rí o àìsàn kan ṣoṣo tó wá sí gbogbo ayé mọ́lé àìsàn kan ṣoṣo tó sí gbogbo ayé mọ́lé ọwọ́ lágbára débi wípé ibi táwọn olówó máa ń wá wòsàn lọ ọbẹ̀ ló ti wá bẹ̀rẹ̀ kálukú wá wà lé kálukú wá pa lọ́lọ́ ìlú pa lọ́lọ́ kò sílùú tí ò pa lọ́lọ́ báyìí ó dà ní Ìlọrin ọ̀pọ̀ àwọn àgbàlagbà lẹ́kún púpọ̀ wọn ò tí mọ́sáàsì lọ rí wọ́n ti lọ́tẹ̀ yìí báyìí ìlú amásàlá wa o Alhaji Abdul Wahab ọlá ọlọ́wọ́ gbàdúrà yín Alhaji Abdulsalam Kamaluddin barakallahu fina jami'a ọlọ́wọ́ yẹn ní sí gbogbo wa gbogbo bá tún fẹ́ kù ọlọ́run bá tún náà létí àmọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fúnra wa táwọn àgbàrá wa máa ẹ̀yin tẹ́ bá ní ẹ̀sán náà tí ò ní ìwé lásìkò táwa yìí o àsìkò ká sànù ara wa láwa yìí o ara ní àwọn èèyàn ọlọ́run ní fara ní wáwọ̀ ẹ̀yin tẹ́ ti ń ṣe ọlọ́run dákun má pín yẹn pa o níbẹ̀ ni bàbá ẹ̀ kúrọ̀ èyí sì gbọdọ̀ tẹ̀lé àṣẹ ìjọba ẹ̀wọ̀n dandan ni àwọn tí ó tẹ̀lé tí wọ́n ṣiṣẹ́ wọ́n mú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fi machine ṣiṣẹ́ náà àwọn ọlọ́kadà wọ́n ti gba machine wọn ọ̀hún wàfà ọ̀rí kankan sí mọ́ Yá Sàtàr Aládé ọlọ́wọ́ gbàdúrà yín tọ́yì Yá Sàtàr Aládé ọlọ́wọ́ gbàdúrà yín barakallahu fina jami'a ọlọ́wọ́ bá dúpẹ́ fún yín bàbá ẹ sálámà sílé ọjọ́ ti lọ. salamu alaikum ya jama'atul muslimina wal muslimat. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá wa ní wákà náà sálámà sílé mọ̀ Nigeria latest Islamic lectures àti Jamiu ọlọ́wọ́ yọ́nú sí yín o ọlọ́wọ́ bá ń gbàdúrà yín o yóò bá ń wà pẹ̀lú yín Nigeria yìí pẹ̀lú ògbó ọlọ́run yóò gbòòrò nísìnyí bá yín dúpẹ́ pàdùn ẹ̀yìn gbà Wallahi mọ̀ ń dúpẹ́ lẹ́nu ìgbà tọ́lọ̀ ńlá mara wa ọlọ́run sàmì ọlọ́run wá pọ̀ yín láníyàn tó dáa púpọ̀ gbogbo àfáà ní tiwọn ìyàtọ̀ ni pé yíyan bá rúra ní ìbá níyàn tó dáa Nigeria latest Islamic lectures ẹ̀ ní máa padà sí wòye ọdún tí ń bọ̀ wá bẹ́ẹ̀ yóò ti dáa ju bẹ́ẹ̀ ti rò kan lọ wọ́lá àníyàn tẹ́yà fi ń bá mi lò tẹ́mi àfi ń bá yín lò wọ́lá tó lò ma sha Allahu la quwwata wọ́lá tó lò ma sha Allahu la quwwata wọ́lá pé ẹ̀rí èèmù ọlọ́run lára wa fúnra yín lẹ́ pé wá pé àfáà báyìí táwọn ní ọmọ ìjà fún pé àbẹ̀mínà bọ́ bẹ́ẹ̀ ẹ̀sìn wá ṣe bẹ́ẹ̀ tako orí ọlọ́run lára wa àjìjà mi ò mọ̀ ẹ̀nẹ̀já nítorí mọ̀ ẹ̀nẹ̀já ní sàdúrà fún yẹn o ọlọ́run ní dáyé dára yín o ní máa ń sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ bá kàn tí rántí pé ọlọ́run connect mi àti yín mara yín ẹ̀ka máa sáámi lásán rẹ̀ ẹ̀fọ̀ kan balẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ máa sáámi ní kàkà tó jọ ọlọ́run lọ ní kàkà agbójúlófẹ́ ànábì agbójúléfẹ́ ọlọ́run ó gbàdúrà yín o lẹ́yìn pẹ́lẹ́ jìnnà orí ìdùnnú yóò gun ara wọn fún yín àgbàkà la ilaha illallah Muhammad olóyè abẹ́ pàrọ̀kàrí máàtì ọlọ́run ó gbàdúrà tì yín náà yóò gbàdúrà wa Mólíkà Àkàfẹ́ ọlọ́run ó gbàdúrà yín gbogbo àmàbọ́ sàdúrà fún bàbá bismillah ẹ̀ sàdúrà fún wa sẹ́yìn bá nísìnyí bọ́lọ̀ nǹkan bá wa ká coronavirus kó lẹ̀ gbogbo tí wọ́n tún jẹ́ nira fún wa kọ́lọ̀ nǹkan ká kú. A'udhu billahi minash shaitanir rajim. Àmín. Bismillahir rahmanir rahim. Ká tó fi
ayé Al-Qur'ani ká tó fi bẹ lọ́hùn ká kọ́kọ́ dà níyàn síwájú. Allahu akbar kabira. Ọlọ́run wò wá sàn o dákun wò wá sàn. Ọlọ́run ọba tí kèé ṣàìsàn. Ọlọ́run wò wá sàn o. Ọlọ́run wò wá sàn dákun wò wá sàn. Àmín. Ọlọ́run tí kèé ṣàìsàn. Ọlọ́run wò wá sàn o. Àmín. Ẹ̀yin lẹni wa kullukum maridun ila ma shafaitahu. Wọ́n ní gbogbo ẹ̀dá tó dá àbàrùn ni wá. Khalifa. Ila ma shafaitahu àfẹnitọ́ ọba wòsàn. Allahu akbar. Tọ́lá wọn náà ọgbádùn. Abdul Kafari. Àwọn náà ọgbádùn àwọn náà ń sáré. Àwọn wo nù? Àwọn dókítà tí ń wò yàn. Allahu akbar. Àwọn náà ọgbádùn o. Allahu akbar. Ọjọ́ wọn náà lẹ̀. Bẹ́ẹ̀ni, ó yí wọn lọ́wọ́ báyìí. Dókítà ń bẹ. Ó lè wò wá sàn. Allahu akbar. Bàbá wa Ànábì wa Musa alayhi salatu wa salam. Yé sábà rẹ̀ nígbà tí ó yá erí ń fọ́. Allahu akbar kabira. Ànábì Musa. Ọlọ́run wá ní kọ́ lè jáwé báyìí. Kọjá akọ́ra kó fi ra bẹ̀ erí bá san. Allahu akbar. Nígbà tó pẹ́ ó tún ṣẹlẹ̀. Ó wá tún lọ bí ewé ní kọ̀gbà yọ̀ọ̀dá. Ó tún já ó tún fi ra ọ̀sán. Ó ṣeéṣe ọ̀sán ń gbòdè ibi títí bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ibi ewé tọ́ ọ lọ ìjọ gbàyọ̀dá àìgbàyọ̀dá rẹ ní àmọ́ mo tún wá yọ̀dá fún ọ tún lọ já Adéyínká ó tún wá já ó tún fi rá ó tún san aṣọ Ọlọ́run lọ́ba tí wò yàn sàn gbogbo àrùn kárùn tí ń ṣe èèyàn Ọlọ́run níwẹ̀dá sàn Ọlọ́run wò wá sàn o dákun wò wá sàn. Amina. Ọlọ́run tí kèé ṣàìsàn dákun wò wá sàn o. Ọlọ́run wò wá sàn. Ọlọ́run wò wá sàn o. Ọlọ́run tí kèé ṣàìsàn. Ọlọ́run wò wá sàn o. Níbi àrùn kòrónà. Ọlọ́run wò wá sàn o. Ọlọ́run wò wá sàn gbogbo Nàìjíríà pátápátá yányá. Ọlọ́run wò wá sàn níbi kòrónà tí ń pa àyàn. Ọlọ́ọ̀lá wò wá sàn o. Ọlọ́run wò wá sàn. Ọlọ́run wò wá sàn. Níbi àrùn kòrónà tí ń pa àyàn. Ọlọ́run wò wá sàn. Ṣọ́wọ́ aláwọ̀ àmì àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ọdọ́dọ̀ wa àrùn kòrónà tí ń pa àyàn. Ipa búburú ń pa gíga àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé Ìlọrin àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé Òṣogbo àrùn kòrónà tí ń pa àyàn. Ọlọ́run wò wá sàn àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé Àbújá àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé Ọ̀ṣun pátápátá gbogbo àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé Èkó àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé ìlú Èkó àrùn kàrámà tí ń pa àyàn. Má jẹ́ ó dé ìlú Èkó àrùn kòrónà tí ń pa àyàn. Ọlọ́run wò wá sàn o. Ọlọ́run yá arábì tí wò yàn sàn. Ọlọ́ọ̀lá wò wá sàn o. Ọlọ́run wò wá sàn níbi àrùn kòrónà tí ń pa àyàn. Ń pa kúkúrú ń pa gíga àrùn kòrónà tí ń pa àyàn. Ń pa dúdú ń pa funfun àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó wọ̀lú wá àrùn kòrónà tí ń pa àyàn. Dákun wò wá sàn àrùn kòrónà tí ń pa àyàn. Kò ní délú yí àrùn kòrónà tí ń pa àyàn. Kọ́ má jẹ́ ó dé Dubai àrùn kòrónà tí ń pa àyàn. Kọ́ má dé Amẹ́ríkà àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé Germany àrùn kòrónà tí ń pa àyàn. Ìtìrì àrùn kòrónà tí ń pa àyàn. Má jẹ́ ó dé Ìtìrì
kòrónà ti ń pààyàn. Kọ́mọdé Lọ́ndọ̀nù àrùn kòrónà ti ń pààyàn. Ọlọ́run wò wá sàn àrùn kòrónà ti ń pààyàn. Wò wá sàn Ọlọ́run tí kèé ṣàìsàn. Ọlọ́run wò wá sàn Ọlọ́run tí kèé ṣàìsàn. Dákun wò wá sàn Ọlọ́run tí kèé ṣàìsàn. Má kẹ́jú pa wá àrùn kòrónà ti ń pa. Yá sí ló ń pẹ́ àrùn kòrónà ti ń pààyàn. Onídéélu wá àrùn kòrónà ti ń pa. Yá pẹ́ láyé àrùn kòrónà ti ń pààyàn. Àwa tọmọtọmọ àrùn kòrónà ti ń pààyàn. Làwa tẹbí tará àrùn kòrónà ti ń pààyàn. Làwa tọkọtaya ń bí àrùn kòrónà ti ń pààyàn. Má jẹ́ ọ̀dọ̀ wa àrùn kòrónà ti ń pààyàn. Torí kò ní ní kòrónà kọ̀mọ̀mọ̀ ní kòrónà gbogbo ẹni tí ń kírun tí ń gbààwẹ̀. Kò ní ní kòrónà o, kò ní ní kòrónà. Ẹ̀gbọ́n tí bàbá mi ò ó ti rí nù kò sí lọ́gbà o. Gbogbo ẹni tí ń kírun tí ń gbààwẹ̀. Kò ní ní kòrónà. Ọkùnrin tí ń kírun tí ń gbààwẹ̀. Kò ní ní kòrónà o. Obìnrin tí ń kírun tí ń gbààwẹ̀. Kò ní ní kòrónà. Ọkùnrin tí ń kírun tí ń gbààwẹ̀. Kò ní ní kòrónà ọkùnrin tí ń kírun tí ń gbààwẹ̀. Ọkùnrin tí ń kírun tí ń gbààwẹ̀. Òní ní kòrónà gbogbo ọmọ Ádámà tí ń gbààwẹ̀. Òní ní kòrónà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. Ghayril maghdubi alaihim waladdallin. Bismillahir rahmanir rahim. Qala rabbi shrah li sadri tẹ́ máa kí. Ẹlẹ́kìí ni ẹ̀ tí kí o. À ń bọ̀ wá sájà máa báyìí tá à ń báyìí lọ rí náà. Àdúrà tá à ń ṣe yìí afẹ́ ká ṣe kó sì rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀. Ọlá pè mí kí n wí Ọlọ́run ní wí. Ọlọ́run ló pè mí tọ́rọ́ mi iṣẹ́. Ọlọ́run yára ọba àná ló pè mí tọ́rọ́ mi iṣẹ́ bó ti rán Muhammadu ní iṣẹ́. Abdul Kafari Ọlọ́run ló pè ọ́ tọ́rọ́ iṣẹ́. Torí ẹni Ọlọ́run bá rán níṣẹ́ èló lè máa ṣẹ́ jẹ́. Ẹni Ọlọ́run bá rán níṣẹ́ èló lè máa ṣẹ́ jẹ́. Abdul Kafari tọ́rọ́ níṣẹ́. Èló lè máa ṣẹ́ jẹ́. Ájì Àlíyù tọ́rọ́ níṣẹ́. Èló lè máa ṣẹ́ jẹ́. Gbogbo ẹni Ọlọ́run bá ránṣẹ́ èló lè máa ṣẹ́ jẹ́. Bọ́kùnrin ló rán níṣẹ́ èló lè máa ṣẹ́ jẹ́. Bóbìnrin ló rán níṣẹ́ èló lè máa ṣẹ́ jẹ́. Bọ́mọdé ló rán níṣẹ́ èló lè máa ṣẹ́ jẹ́. Bàdàgbà ló rán níṣẹ́ èló lè máa ṣẹ́ jẹ́. Tọ́lọ́hun àti tànàbí tọ́nà wà ń ṣẹlẹ̀ ẹ̀ máa wò má wa láà. Ẹ máa wà wá ti Muhammadu ní ẹ wò. Torí ti Muhammadu ní ó wò. Ti Bàlárábì ní ó wò. Gbogbo Mádàmà lábẹ́ ẹsẹ̀. Ti Muhammadu ní ó wò. Ti Muhammadu ní ó wò. Ti Muhammadu ní ó wò. Gbogbo Mádàmà lábẹ́ ẹsẹ̀. Muhammadu ni ó wò. Tànàbí ni ó wò bọ́lá ń báwo ti wẹ́rú kò ní là. Tí Muhammadu ni ó wò. Tí Bàlárábì ni ó wò. Tí Muhammadu ni ó wò. Tí Muhammadu ni ó wò torí gbogbo. Tí Muhammadu ni ó wò ọlọ́mọwò ti wá tànàbí ni ó wò. Gbogbo Mádàmà lábẹ́ ẹsẹ̀. Tí Muhammadu ni ó wò. Tí Muhammadu ni ó wò. Tí Muhammadu ni ó wò. Gbogbo Mádàmà lábẹ́ ẹsẹ̀.
Yàfi wáfà nábì ọmọ ńlá. Yàfi wáfà nábì ọlọ́run. Yàfi wáfà nábì ọmọ ńlá. Ọlọ́mọ wo ti wá ta nábì ní owó. Yàfi wáfà nábì ọmọ ńlá. Yàfi wáfà nábì ọmọ ńlá. Yàfi wáfà nábì ọmọ ńlá. Ọlọ́mọ wo ti wá ta nábì ní owó. Yàfi wáfà nábì ọmọ ńlá. Wọ́n lọ sọ́jú ẹ̀dá bàbá Fátímátà. Yàfi wáfà nábì ọmọ ńlá. Gbogbo tó fọ́ ládàmú Sallallahu alayhi wa sallam. Yàfi wáfà nábì ọmọ ńlá. Ọlọ́mọ wo ti wá ta nábì ní owó. Yàfi wáfà nábì ọmọ ńlá. Gbogbo alábẹ̀ṣẹ̀ ńlá lẹ́sẹ̀ lọ́rùn. Yàfi wáfà nábì ọmọ Ọkùnrin ńlá. obìnrin gbogbo wa láṣẹ̀ṣẹ̀ ṣe òun rọ̀ wá lọ́rùn. Yàfi wáfà nábì ọmọ ńlá. Dákun mọ́ wo ti wá ta nábì ní owó. Yàfi wáfà nábì ọmọ ńlá. Mọ́ fàrùn bá wá yọ lọ́wọ́ ta nábì o. Yàfi wáfà nábì ọmọ ńlá. Ṣéwù wálì mi là ẹ̀bẹ̀ wọ lọ́hùn. Yàfi wáfà nábì ọmọ ńlá. Torí ṣéwù wálì mi àrólé Muhammad ni. Yàfi wáfà nábì ọmọ ńlá. Mọ́ fàrùn bá wá yọ lọ́wọ́ ta nábì o. Yàfi wáfà nábì ọmọ ńlá. Ọlọ́nà lọ́wọ́ ṣàndákùn wò wá sàn o. Yàfi wáfà nábì ọmọ ńlá. Gbogbo bí àrùn yìí dé Ọlọ́run wò wọ́n sàn. Yàfi wáfà nábì ọmọ ńlá. Ìlọrin tí èdè ọlọ́mọdé ó lè débẹ̀. Yàfi wáfà nábì ọmọ ńlá. Gbogbo ẹni tó bá mú ọlọ́lá wò wọ́n sàn. Yàfi wáfà nábì ọmọ ńlá. Mo sì já márùn wọn lẹ́wọ́ tànábì o. Yàfi wáfà nábì ọmọ ńlá. àrùn kárùn tí ń pa àyàn tí jẹ́ kòrónà ọlọ́mọdé àmàrùn náà Ọlọ́run wò wá sàn o. Dákun wá wò wá sàn yàfi wáfà nábì ọmọ ńlá. Yàfi wáfà nábì ọmọ ńlá níbi àrùn kárùn tí ń pa àyàn. Yàfi wáfà nábì ọmọ ńlá. Ọ̀pọ̀ ló ń gbà wá là o, dákun gbà wá là níbi àrùn kárùn tí ń pa àyàn. Ọlọ́gbà wá là o. Ọlọ́run gbà wá là. Ọlọ́run gbà wá là. Ilé kòkó olórí. Àrùn kárùn tí ń pààyàn. Ọlọ́run gbà wá là o. Àrùn kárùn tí ń pa àyàn. Ọlọ́run gbà wá là o. Qul a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ̀yin lè ní márùn sí kàdùwá wùlámù ìrámùlẹ̀ ìjábàtà ẹni ọba náà ṣe pí ọbẹ̀ ọ́ gbà fún ni. À ń bì ọ́nù ní alágbára kan. Nígbà tá à ń bẹ lómi, ìwọ náà ni lọ ń bẹ ń bẹ. Nígbà tá a dẹ̀jẹ̀, ìwọ ló ní a dẹ̀jẹ̀. Nígbà tá a di báṣí, ìwọ ló ní a di báṣí. Oyeri, níbi báṣí, oyojú, níbi báṣí, ọyọmú, níbi báṣí, ọyọẹnu, níbi báṣí, oyeyín, níbi báṣí, ọyàgbọ̀n, níbi báṣí, ọyọwọ́, níbi báṣí, oyèjìká, níbi báṣí, ọyẹ èékánná, níbi báṣí, ọyọ̀bàdí, níbi báṣí, ọyẹ̀yìn, níbi báṣí, ọyọnú, níbi báṣí, ọyọ̀nkánú, níbi báṣí, ọyọ̀tán, níbi báṣí. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ajé abúlé ní kàfárì. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ọ̀bọ̀ lọ́lá kọjú ẹni tí sàbámà. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ọ̀bọ̀ lọ́lá kọjú ẹni tí sàbámà. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ó gbójú àwẹ̀ ẹ̀dá ìrìnà wà ń bẹ̀. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ó sojú àwẹ̀ ẹ̀dá síbi tọ́tọ́ sí. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ó sojú àwẹ̀ ẹ̀dá ó fi ìrìnà síbẹ̀. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ọ̀bọ̀ lọ́lá kọjá ẹni tí sàbámà. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ó ṣe tí àwẹ̀ ẹ̀dá síbi tọ́tọ́ sí. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Kò fi kan sẹ́yìn, kò fi kan síwájú. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá. Ó ṣe tí àwẹ̀ ẹ̀dá ó fi gbọ́rọ̀ síbẹ̀. Mo ti gbàgbé ọ̀sán ti ṣe fọ́lọ́lá.
ọ̀ṣọ́wọ́ àwẹ̀ ẹ̀dá síbi tọ́tọ́ sí. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀bọ̀ ọlọ́lá kọjá ní tí sábàmà. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. àjìkàfárì kò fi kan sẹ́yìn kò fi kan síwájú. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀ṣọ́wọ́ àwẹ̀ ẹ̀dá rọrùn kígbọ́. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ká fọwọ́ gbá nǹkan mú ọrọ̀rùn kígbọ́. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ká fi ìbàdí jòkó rọ̀ wá lọ́rùn kígbọ́. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀bọ̀ ọlọ́lá kọjá ní tí sábàmà o. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀sẹ̀nu àwẹ̀ ẹ̀dá síbi tọ́tọ́ sí. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. bàbá fomi tútù sí ọrọ̀rùn kígbọ́. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. bàmú mi gbígbóná ọrọ̀rùn kígbọ́. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. bàbá foyin sẹ́nu ọrọ̀rùn kígbọ́. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. bàbá fẹ́ wúrò sí ọrọ̀rùn kígbọ́. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀bọ̀ ọlọ́lá kọjá ní tí sábàmà. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ìwọ tán wá ń bẹ láti álàmì sára tó fi wá ní àwáyé. ọlọ́run wo wá sàn o dákun wo wá sàn ọlọ́run kíkẹ́ ṣàìsàn dákun wo wá sàn o. ọlọ́run wò wá sàn o. ọlọ́run wò wá sàn o. ọlọ́run wò wá kíkẹ́ ṣàìsàn. ọlọ́run wò wá sàn o. wọ́n láwùjọ sọ́bẹ̀lẹ̀ àmìnà ṣàìtánì rọ̀jí mi bismillahir rahmanir rahim kò sí ti nífàárà tí èé lópin. ọlá bíbẹ̀ tá ń bì ọ́ yìí ọlá gbogbo ń tà àti bì ọ́ síwájú gbogbo ọmọ ádámà la tọrọ fún pátápátá àdẹ́nì kankan sí torí pé ìwọ ló ṣẹ̀dá gbogbo wa bẹ́ẹ̀ yẹn ń bọ́gi bọ̀pẹ̀ ìwọ ló dá kò sì ṣe lẹ́yìn rẹ ẹni tí ń kírun kò ṣe lẹ́yìn rẹ ẹni tí ń ṣe kírísítẹ́nì kò ṣe lẹ́yìn rẹ àwọn àgbẹ̀ tí ń dáko wo ló ní wọ́n ọmọ dáko ọlọ́mọdé wọn pàdánù ọlọ́run àwa tá àjọ lẹ àdùmọ́ngìrì ni wá ọlọ́run máa yóò wá ní yíyó ti dùnnú má jẹ́ àmọ́ṣì ọlá sallallahu alaihi wasallam ọlá bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما شاء الذي يشفع عنده لا بشيء يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بمن شاء واسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لله ما في السماوات وما في الأرض ويعلم ما في أنفسكم أو تخفوا يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء وله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلهم آمنوا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها ما كسبت وعليها ما كسبت ربنا إن نسينا أو أطعنا ولا تحمل علينا إشراك ما عملته إلى الذين من قبلنا ربنا ولا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين لك السماوات والأرض في 3 أيام ثم استوى على العرش يعلم ما يعرج في الأرض وما يعرج في الدنيا وما يرسل من السماء وما يعرج فيها وهو ما بين ما كنت ولا ما تعملون بس لا ملك السماوات والأرض يجعل الأمور يلج الليل في النهار ويلج النهار في الليل لقد جاءكم رسول من أنفسكم
àléyìí má di wọn fẹ́ gbà fún wa lóúnjẹ. àríṣù àlékún. àìsàn tí kò ní gbógun mọ́ fi ṣe wá má fa àìsàn gbogbo ọ̀la àìsàn sí wa. Wàkúlí àṣìbí aláwòrán àìlá ọ̀kàlì tó ń wà rọ́gbọ́n wọ́n á lẹ́mi tó fún ọlọ́run fún alálàáfíà ara wọ́n á lẹ́mi má dààmú wa. ilá fi kùrẹ́ṣì ilá fi àwọn yìí hàn náà orí ìlàtà àṣìta ìwà ṣẹ́fì fáyà àbúrò bá aṣáájú péjì ńlá sí ọjà àtàwọn mọ́ o. mi ń jú ìwà máa náà mi ní yàwó fi bá ti ṣàdúrà fún wa yìí wọ́n á lẹ́ tó wá fẹ́ ta bàbá lọ́rẹ́ ẹ bẹ́ẹ̀ ti máa ń ṣe fún wa. ẹja mọ́ o. samadu dámú yàdídì wà lámú bá fẹ́ ta bàbá lọ́rẹ́ ẹja mọ́ o ọlọ́wọ́ gbàdúrà sí náà o. bisimilahi rahmani rahim kule huwa allahu adu allahu samadu lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilahi rahmani rahim kule huwa allahu adu allahu samadu lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilahi rahmani rahim kuli awusu birobbil falaki min sari ma alako wa min sari gasiki nisa wa koba wa min sari nafasati fil uqad wa min sari asidi sada bismillahir rahmanir rahim kuli awusu birabbil nas malikin nas ilahin nas min sari wasili aliyanas nas yuwashiwishu aburi nas min al-jinnat wan nas bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم اللهم يا من يرفع ويا دافع اليافات ويا واقع المكافات يا مؤيد الفات يا ولي الياف والمافات صل على محمد قام أنبيائك ومبلغ آبائك وعلى مصاب أسرات ومفات نصرات وعيشنا وعيشنا اللهم من نسكت سياتنا ونسوات صلاتنا وإنة لباقينا ومعنة تاجينا وما جكر معادينا وعدوانا معادينا وكذب قلبينا وسبب صلبينا وإيانا معتلينا وإيانا مقتلين وأجرنا اللهم من جوري المجاورين ومجاورات الآخرين أقفاني أقفا الله يمين وأرجنا مسلمات سلمين ودئلنا برحمتك في بارك صلينا اللهم وجينا بتربتي وقربتي وغيبتي وأوبتي ونجاتي ورجاتي وتصرفي ومنصرفي وتكلبي ومنقلبي وأبشري وإرلي وأرلي وأددي وأوددي وسكني ومسكني ومسكني وعولي وحالي ومالي ومآلي ولا تنسكي تكيارا ولا تسلتي علي مجيرا وجعل من لدنك سلطان نصيرا اللهم أرشنا بأنك وأونك وأشوشني بأمنك ومانك وتوالني بخيارك وإليك ولا تكلني إليك لا غيرك وابولي افيات غير الافيات 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 وارزقنا رفاهية ويات واقفيني ماشي الاواي واكنفني بك واشي الالاي ولا تكثرنا اجبر الاداي انك انت الشميع بشر الفاتحة بسم الله الرحمن الرحيم فاتحة المبارك اليمد لله رب العالمين الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد سابق الهالك الله من الصور ولدم ملا ذلك التوامك ومسعيدا ومسكيا لا تكلف بيدك لا داعة ولا مدة ولا كلا صلاة دائما بدوامك وعلى رواصب وسلم تسليما مثل سالك لا تناجنا بها من جميع الأهوال والآفات
وتكليلنا بها جامع رجاء وتطهرنا بها من جامع سيئات وترفعنا بها عندك لا درجات وتبلغنا بها أقصى الغايات من جميع الآيات في الآيات وبعد الممات وصل صلاة كاملة وسلامة تامة على سيدنا محمد وتبارك بها القراب وتقبل بها واجب وتنال بالرغائب ويجنا واتم تستقبل وجهك الكريم وعلى آله وصحبه معلوم لك على من صلي على محمد وعلى آله وسلم اللهم اجعل ما سامع بكلمة تساوك على يسلم ما سامع بكلمة تساوك ومن أتى عصى إلى فما له يسوع جلب وسام قال لا تساوك ومن تساوون إلى أن يسال رب العالمين àmín. yóò dá fún Buraima lọ láéláé. ọba àlọ́ ni bàbá ń ṣàdúrà fún. yóò dára fún Buraima lọ láéláé. ọba wa nílọrin ṣéwù Buraima yóò dára fún Buraima lọ láéláé. yóò dára fún Buraima lọ láéláé. yóò dára fún Buraima lọ láéláé. ọba wa nílọrin tí jẹ́ Buraima yóò dára fún Buraima lọ láéláé. Ibrahima rẹ̀ ọmọ Sùlù. Ibrahima rẹ̀ ọmọ Sùlù. Àpàdà síbú kò ní bábù rẹ̀ mọ́. Ibrahima rẹ̀ ọmọ Sùlù. yóò dára fún Buraima lọ láéláé. yóò dára fún Buraima lọ láéláé. ọba wa nílọrin tí ń jẹ́ Buraima yóò dára fún Buraima lọ láéláé. wọlé aṣáájú ẹ̀dá bàbá Fátímátà o. yóò dára fún Buraima lọ láéláé. Mayọ̀ nípò dákun ọba ńlá. Mayọ̀ nípò dákun ọba ńlá. Yóò dàgbà kó dògbò sórí àléfà. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Yóò dàgbà kó dògbò sórí àléfà. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. ọba wa nílọrin tí jẹ́ Buraima o. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Mùnáfíkì èèyàn kò ní ráyè débẹ̀. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Yóò dàgbà kó dògbò sórí àdínì. Mayọ̀ yìí ní tèè. Àjọ dàgbà kó dògbò sórí àdínì. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Padà sí ibú kò ní bá Buraima. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Gbogbo ń tọ́ lábùn yìí jẹ́ ọjà bùn jálẹ̀ o. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Ìmọ̀ tọ́ lábùn yìí jẹ́ ọjà bùn jálẹ̀. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Gbogbo àwọn tó mọ tó lábùn yìí jẹ́ ọjà bùn jálẹ̀ o. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Oyè tó jábùn yìí jẹ́ ọjà bùn jálẹ̀. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Ọlọ́run jẹ́ dàgbà kẹ́dógbó sórí àdínì. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Àpadà síbú kò ní bá Buraima. Mayọ̀ yìí nípò rábànà ọba ńlá. Ọ̀dà ya Muhammadu. Sallallahu alaihi Muhammad. Ìlú Àlímì ò ní mi o. Ìlú Àlímì ò ní mi. Gbogbo ẹni bá fẹ́ ta wọ́n fẹ́ kàlà bá lọ́rẹ̀ o kọjá mà o. Ìlú Àlímì ò ní mi o. Ìlú Àlímì ò ní mi o. Ìlú Àlímì ò ní mi. Ọba tó ṣe Mákà tí yóò mi. Ìlú Àlímì ò ní mi o. Ó ṣe Màdínà tí yóò mi. Ìlú Àlímì ò ní mi. Ó ṣe Jóṣúrámù tí yóò tún mi. Ìlú Àlímì ò ní mi o. Ó ṣe Jóṣúrámù yín àbí olè ń pè. Jerúsálẹ́mù tí yóò mi. Ìlú Àlímì ò ní mi o. Ọ̀nà tó ṣe Mákà tí yóò mi. Ìlú Àlímì ò ní mi o. Àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ń kéwú. Bẹ́ẹ̀ni. Ọlọ́run já tìbọ̀tán wọn da àwọn tó ti lọ. Bàbá àwọn ẹ̀yà àna oríṣẹ́ Náà, ẹ bá wá bí ètò yìí àyàn máa ń dùn yín lọ líle. Allahu Akbar. Ẹni bá ní nǹkan tó fi ta àbá lọ́rẹ̀ tó fi jẹ́ máa bí bàbá máa fa ẹgbẹ́ máa mú lọlé ẹja mọ̀ o. Ẹ rí i pé ìtẹ̀rùn mọ̀ ẹja mọ̀ o. Ọlọ́run má sì wá lẹ́yìn tí ó máa dínà mọ́ àwọn àgbàlagbà. Ẹni tí àjọ jẹ́ gbẹ̀gàn yóò gbọdọ̀ dínà orí mọ̀ ká tó wá níjà àgbàlagbà. Ẹni Ọlọ́run bá ṣàánú tó bá fẹ́ ẹ̀pù bàbá náà wọ́n gbà o. Abẹ́ẹ̀ nígbà ni. Àpẹẹrẹ ògbó Ọlọ́run. Kọ́dà bí wọ́n bá fún mi mílíọ̀nù. Àwọn àbá bá wọn mílíọ̀nù. Wọ́n gbà. Wọ́n gbà. Bẹ́ẹ̀ sì fún mi Mákà wọ́n gbà. Bẹ́ẹ̀ fún mi ní Wúmọ́rá wọ́n gbà. Kọ́dà bẹ́ẹ̀ kọ́lé fún mi ó ṣe déédéé. Bọ́ kàmákà àwọn ẹ̀ ní dá lọ o.
àjọlọ nírọ̀rùn àjọlọ múra ni o ọlá Muhammadu Rasulullah. ẹlẹ́dọ̀ ń bá sàánú bá fẹ́ fún bàbá nìkan ẹja mọ̀ o bàbá ẹ fẹ́ ṣàdúrà fáwọn àfa wa ọkọ bẹ̀. àwọn àfáà wa tí wọ́n ń bẹ láyé àtàwọn tó ti lọ. àtàwọn tó ti lọ àwọn tó ti lọ bàbá wa Alhaji Àgbà ẹ̀yin ẹ mọ̀ wọ́n láàfáà ni ẹ sì mọ̀ wọ́n pé wọ́n dàgbà ni Ọlọ́run wá fi wàlí ìkú fún bàbá wàlí ọ̀rọ̀ ni bàbá wòlí Ọlọ́run Alhaji Àgbà wàláhì tàláhì bìláhì làṣẹlá ìlà wà Ọlọ́run tó wá fi wọn wàlí ìwọ̀n òsì ní kẹta. ẹ̀rú búra nu pé wàlí Alhaji Àgbà ní kẹta. wàláhì kò ní kẹta. ẹ̀tún búra ni bá. nígbà tí mi fẹ́ tí n wá rírà lọ tí wọ́n rí mi ẹnìkan rí mi nípa ọmọ ìkílẹ̀ wa padà. kílẹ̀ sà. ó kọ́ lọ́nà mọ́sá. kílẹ̀ sà. kò ṣe wíyàn. bàbá o wọn ní dágbàlagbà fi ń jẹ ẹ̀kọ́. adásọ̀kalẹ̀ látòkè. àgàtà máa fi ń gùn kan. wàláhì tàláhì látòkè ló ti sọ ìwọ̀n ń gùn lọ nígbà tí mo dé àárín sánmà sílẹ̀ ẹrù kan wá fún mi léjìká yà. súnmọ́ yìí dáadáa. ẹrù kan wá fún mi léjìká nìyí. ẹrù kan bẹ́ẹ̀ tó fì mí tí ọba já mi bọ́. máa ń gbà mọ yọ ọ́ níbi èjìká mi mọ sọ́ọ̀lẹ̀ wò. lójú ran. n bá ń gòkè lọ n kò kú dẹ̀rẹ̀ tí n kò dókè bàbá rí bàbá kan lọ́ba yẹn wọ́n mọ̀ kí náà wá. ṣe é ma bàbá wọn bẹ́ẹ̀ mà. n kò pa wọn ma bàbá ti hìn. mọ̀ yín wọn. bàbá tó ní ma bọ̀ mọ̀ dá ma tọ́ra wọn dúró tí mo fi kọ́. ẹ bá rí bàbá kan. ọ̀nà mọ̀ padà. bàbá lé ibẹ̀ ní wọnú adúrà. bàbá wa Alhaji Àgbà wa ní èsì ń gbóhùn wọn tani lè yí wọn lọ mọ̀ kan ní ń bọ̀ bàbá bá tají o tó ò sínú bàbá bá yọ bí wọn ti fi kíní borí o. bá ti máa borí o bẹ́ẹ̀ ni wọn borí wọn bá yọ wọn ní ọmọ má bọ̀. Allah Alhaji Àgbà ló pè yín. Alhaji wàláhì tàláhì. ẹ tó fọlọ́ ń búra nù. wàláhì tàláhì wòlíì wọn ò ní kẹta. wòlíì tí wọn sáà wòlíì kan bẹ tó ní kẹta ni. àmọ́ wọn máa já yẹn bọ ni irú ilé ìjọba já mi bọ kẹta nù Alhaji Àgbà ọgbà fún. bàbá ọjà yín bọ. ọlọmọ sábà sàdékò dáadáa fún bàbá. bàbá ń bẹ láti jẹ́ náà àmọ́ lọ́nà bá sàdékò. wòlíì wọn ò ní kẹta. wàláhì tàláhì mẹ́rin ojú bàbá ò ní kẹta. ayílá ayílá wòlíì ni wọn. wàláhì wàlíyì ni wọn. wọn ní kẹta. èzè karama ti mà nìkan Ọlọ́run fi wòlíì kún fún bàbá wàláhì wàlíyì ni. ayílá ayílá. àwọn tí wọn máa agbọmọlà. agbọmọlà ni wọn. bọ́kà dúdú àlèkè à ń bà bó ṣe fàárí wọn jù Ọlọ́run. wọ́n ṣe báyìí. àwọn àfáà tó tẹ̀lé sẹ̀ríà tó wá tó ṣe pé wàlíyì ni ẹ mọ̀ pé àwọn wàlíyì Ọlọ́run àwọn wọn súnmọ́ àwọn ànábì Ọlọ́run. àwọn nígbàkejì àwọn ànábì Ọlọ́run. náà wòlíì. àwọn wàlíyì Ọlọ́run. wọ́n ṣe fàárí wọn jù Ọlọ́run. ẹ máa lọ ń gbé ẹ tí ì lọ ọ̀dà kí lọ fẹ́. wàlíjẹ́ náà lọ ẹ̀ tí ì lọ. yóò wá pé gbogbo àwọn ìjọ mi mo fẹ́ máa kó wọn lọ. Ọlọ́run òkè ọyá máa kó wọn lọ. Ọlọ́run sọ àwọlé àjọ náà tí bàbá òṣèlú kì í ta mi. tí wọn ò kì í ta yín tọ́lá jágbó kì í ta yín. mo fi lókè gùn. ara òkè hún ni. lọ́yọ̀ lára yín. náà ni yọ. gbogbo bí ẹ bá dé ìyàtẹ̀ ẹ lè bá pàdé. nítorí ti Muhammad. àbùkù sí ní kàn yín. ẹ bá ti ámì fún bàbá dáadáa. ń gbádùn yín bàbá. Ọlọ́run bá a sàlékùn kẹ́ fún bàbá. àmín. bá a sàlékùn kẹ́ fún bàbá. àmín. bá a sàlékùn kẹ́ fún bàbá. àmín. nínú kẹ́ wọn wà àmọ́ sàlékùn kẹ́ fún bàbá. àmín. ẹ̀yin wọn máa wà jẹ́ ọba jẹ́. àmín. àwọn ọmọ tó ti lọ bá a kí àwọn náà. wọn wà jẹ́ wọn látọ̀ ọmọ gbogbo àyíkú wọn dàgbà. bí bàbá ti dàgbà àgbà bàbá tó tọrọ. irú àgbà tàlájà àgbà. ojú mi báyìí. àtàwọn gómìnà àtàwọn gbogbo balógun tí ẹ ń ṣe gbólóhùn jọ sí ibi owó kan tí àbáṣà fún wọn. èmi tí ń bá yín sọ̀rọ̀ gbogbo yín ọmọ mi lẹ́sìn ọmọ 100 ọdún ní bá yín sọ̀rọ̀. bàbá ìgbà pé ọmọ ní gbogbo wọn sì fáwọn. ọmọ wọn ni wọ́n ṣe àti làwánì ni àti kéné ni ọmọ 100 ọdún ní bá yín sọ̀rọ̀ ẹ mọ àmì gbogbo yín. lẹ́yìn wá gbà náà bàbá òkú lọ́dún 10 sígbà náà. ọdún 10 sígbà náà bàbá òtún kú. wàláhì bàbá òkú. kìí ṣe pé mo hu gbọ́kọ́ bàbá fẹnu ara wọn sọ ni. Sàràkí gbé owó sínú sakasaka wájọ́ náà. Àti bàbá Bùkọ́lá. Bàbá àti olóyè lọ ni. Àti ìtúnirú ẹ̀ ọdún kọ́ sànù wà ní. Tọ́ méjì ayé alọ́bẹ̀. Àyèsí kíni. Àti ìtúnirú Sàràkí. Ẹni tí ọmọ náà bẹ́ẹ̀. Ayè nílùú Sàràkí. Torí Sàràkí ni ìtàn polówó. Kí Sàràkí ó tó di olówó wà tẹ́lẹ̀. Àmọ́ Sàràkí lówó ó fowó ẹ̀ wáyé. Owó tí ń fún wa là ń fi kú kìkì ẹ̀. Gbogbo àwọn alówó mọ́lẹ̀ náà parẹ́ máyé.
ọlọ́run gbowó lọ́wọ́ àwọn tó jẹ́ báyìí ní ìkọ̀wádàrí ẹ̀ sọ́dọ̀ ẹni tí ń náwó. èmi fi máa pé Sàràkí olóyè Sàràkí olóyè wọlá dùn bá rìn mọ́tò sí. Sàràkí olóyè o Sàràkí olóyè o Sàràkí olóyè ìwọlá mọ́tò sí. Bàbá Bùkọ́lá àdùnnú bá rìn mọ́tò sí. Bàbá Gbémi Sọ́lá àdùnnú bá rìn mọ́tò sí. Sàràkí olóyè bàbá Bùkọ́lá bàbá Gbémi Sọ́lá bàbá Rúkàyátù olówó àánú ọmọ Mùtáírù. Ó fi wọn sálì ìjánná ó fi Sàràkí sálì ìjánná. Má jábù Bàkárì ó jìyà. Bí Sàràkí sálì ìjánná. Bí Sàràkí sálì ìjánná. Bí Sàràkí sálì ìjánná. Má jábù Bàkárì ó jìyà. Wòlíì olówó ni Sàràkí. Ń bẹ láti jẹ́ kó wàláhì orí ẹ̀mẹ́ta Ọlọ́run fi bi létí ògbé láti jẹ́ náà Ọlọ́run fi hàn mí kó tó kú. Wàláhì tàláhì táfẹ́fẹ́ ń bẹ̀ láìda. láì tí ìkú rẹ̀ ti rí ibi tí ó dé sí. ibi bẹ́ẹ̀dì rẹ̀ mo rí báyìí tó dìde ń bẹ̀ tó jókòó báyìí. ìyẹn ọ̀kan kan ẹ̀ wá ń dágbére kò sí ìkú. ẹ̀yin fojú yín rí báyìí. Wàláhì tàláhì Ọlọ́run ẹgbẹ́ bàbá tó ń búra fún wa. Ọlọ́run mọ́sà bá kẹ́ gbogbo àwọn àfa gbogbo àwọn àfa wa bá kẹ́ wọn. Bàbá wa Lágége Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. Bàbá wa Àgbárígìdómù Ọlọ́run bá kẹ́ wọn. Bàbá wa Alágbàjì Ọlọ́run bá kẹ́ wọn. Bàbá Sóró Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. Bàbá wa Abíkan Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. Òun wà sí àgbáyé Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. Àfa wa Onítàdá tó ti lọ Ọlọ́run bá kẹ́ wọn. Bàbá Jọ́ngọ́lọ̀. Bàbá wa Jọ́ngọ́lọ̀ Ọlọ́run bá kẹ́ wọn. Bàbá wa Pàkátà yìí ti jẹ́. Bàbá ń wúlì dí. Báwo ni? Àfáà tó ní kàrámù púpọ̀ ni. Ní Pàkátà. Àgbàlagbà lẹ́yìn ewì àwọn ọ̀gá. Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn dá. Ọlọ́run rà nìyẹn. Gàrú ni wọ́n gbà tí wọ́n fi ń bẹ̀. Òun lọ kọ́ àfáà mi ní kéwú. Àfáà Gálí mìíràn ti dàgbà núra. Ọlọ́run mọ́sà bá kẹ́ bàbá. Àfáà Gálí aláàyá. Àwọn ń bẹ láti jẹ́ náà. Allahu Akbar. Àwọn wàlí Ọlọ́run ni. Àwọn àfáà tó wọn máa la gbogbo nǹkan mọ́lẹ̀ tẹ́ wọ́n yẹn máa màmá. Ọlọ́run mọ́sà bá yọrù sí. Ẹ ń dákọ̀ àwọn ìwòlí Ọlọ́run yìí lómi ṣe ń dùn. Ọlọ́run mọ́sà bá yọrù sí. Ọlá bá ti ń ṣe ìdákùnjá náà lálùbáríkà. Ẹ dáwà kà fáwọn àfáà wa. Olúwa kà fáwọn àfáà wa. Àmín. Allahu yaghfiruhu. Wọ́n gbé wa. Ẹ̀yin lẹ́sìn wọn kà lóyún. Allahu yukrimuhu. Ẹni bàbá wa kẹ́ ẹni yá. Allahu yaryamuhu. Allahu yab'athuhu fi ahsani suwari. Kò sí béèyàn ti ní màtó. Béèyàn ti jẹ́ wòlíì tó tí ò ní bálẹ̀ fi dọ́dọ̀ rẹ̀. Àwọn ànábì Ọlọ́run wọlọ yáfi wọn. Yáfi wọn fa ànábì ọmọ ńlá. Bàbá wa àgbà náà Onítàdá wa. Yáfi wọn fa ànábì ọmọ ńlá. Yàbí wọn bá nábì ọmọ ńlá. Yàbí wọn bá nábì ẹni ńlá. Bàbá wa Sàánà Onítàdá. Yàbí wọn bá nábì ẹni ńlá. Bàbá wa tẹ ẹgbọ́ lọ́lá ṣàánú ẹ̀ o. Yàbí wọn bá nábì ẹni ńlá. Bàbá wa tẹ gbá ọlọ́lá ṣàánú ẹ̀. Yàbí wọn bá nábì ẹni ńlá. Bàbá wa Lágbàjì ọlọ́lá ṣàánú ẹ̀ o. Yàbí wọn bá nábì ẹni ńlá. Ọlọ́lá ṣàánú Yúsúfù lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. Yàbí wọn bá nábì ẹni ńlá. Ìmọ̀kodoro àgbọ̀ lọ́lá ṣàánú ẹ̀. Yàbí wọn bá nábì ẹni ńlá. Bàbá wa Lábìkan lọ́lá ṣàánú ẹ̀. Yàbí wọn bá nábì ọmọ ńlá. Ọlọ́run ṣàánú Àmàdà lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. Yàbí wọn bá nábì ẹni ńlá. Síjú àánú rẹ̀ wò wọ́n lálíkè yàmà. Yàbí wọn bá nábì ẹni ńlá. Àfàwà Gáàlì lókè Pàkátà. Yàbí wọn bá nábì ẹni ńlá. Síjú àánú rẹ̀ wò wọ́n lálíkè yàmà. Yàbí wọn bá nábì ẹni ńlá. Wọlá ọ̀sán méje tó gùn Muhammad. Yàbí wọn bá nábì ẹni ńlá. Ájì Ahmedi Àlàyé ọlọ́lá ṣàánú ẹ̀. Yàbí wọn bá nábì ẹni ńlá.
Ahmed Yalaye ọlọ́lá ṣàánú ẹ̀. Yàbí bàbá nábì ẹni ńlá. Ṣíjú àánú rẹ̀ wò wọ́n lálìkè àmọ́ o. Yàbí bàbá nábì ẹni ńlá. Ọlọ́run jẹ́ wájú wọn dárọ̀ ọlọ́run jẹ́ yìí dùn. Yàbí bàbá nábì ẹni ńlá. Àtàlẹ̀ yòówù làwa tá a wà ń bẹ̀. Yàbí bàbá nábì ẹni ńlá. Ṣíjú àánú rẹ̀ wò wọ́n lálìkè àmọ́. Yàbí bàbá nábì ẹni ńlá. Ẹni ọlọ́run bá ṣàánú ní ọ̀dà àlìjánnà. Yàbí bàbá nábì ẹni ńlá. Àwọn wá fọlẹ̀ mọ́ kí wọ́n tó kú wò níbẹ̀. Yàbí bàbá nábì ẹni ńlá. Òkúta gidi ọlọ́lá ṣàánú ẹ̀. Yàbí bàbá nábì ẹni ńlá. Má ṣe fìyà jẹ wọ́n lálìkè àmọ́ o. Yàbí bàbá nábì ẹni ńlá. Bàbá wa Ràhímì Àbàtọ́ lọ́lá ṣàánú ẹ̀ o. Yàbí bàbá nábì ẹni ńlá. Eléríire yẹn níjẹ́ Ràhímì. Yàbí bàbá nábì ẹni ńlá. Ìkẹ́ Olúwa mi níjẹ́ Ràhímì. Yàbí bàbá nábì ẹni ńlá. Òkèwu olówó ó ní kàrámà. Yàbí bàbá nábì ẹni ńlá. Lọ́dọọdún relé ànábì. Yàbí bàbá nábì ẹni ńlá. Ọkọ̀ mọ́sálásí wọ́n ń jọ́sìn níbẹ̀. Yàbí bàbá nábì ẹni ńlá. Ọkọ̀ ẹ̀kọ́ àgbà wọ́n ń ṣẹ́jẹ̀ níbẹ̀. Yàbí bàbá nábì ẹni ńlá. Bàbá wa àlééfà bàbá wa ọlọ́mọ́sàbá fún wa lẹ́bẹ̀ẹ́ gbogbo àtàláfíà. Àlífàtúlẹ̀ àdábì yìí. Bàbá wa tájúlẹ̀. Àlífàtúlẹ̀ Àfá wa tájúlẹ̀. Àlífàtúlẹ̀ àdàbíyà. Àlééfà tájúlẹ̀ àdàbíyà. Àlífàtúlẹ̀ àdàbíyà. Àlééfàtúlẹ̀ àdàbíyà. Àlífà lájẹ́ àgbà. Bàbá wa tí wọ́n bàbá wa Ájì Ahmadu. Ọláyíwọlá. Amada Rufai. Amadu Ọláyíwọlá. Amada Ọláyíwọlá. Amadu. Ọlọ́run jẹ́ mi wọ́n kùn. Kí wọ́n gbáyé àlàáfíà. Ọlọ́run má fa ìṣẹ̀ṣe wọn. Má fi wọ́n ráre. Kí wọ́n gbáyé àlàáfíà. Bàbá ti ṣe bẹ̀ kálẹ̀ fún wọn. Ọbẹ̀ tí bàbá ṣe sílẹ̀ ní kó wá ńlá. Ọbẹ̀ tí bàbá ṣe sílẹ̀ ní kó wá ńlá. Bàbá wa Ahmed tó ṣẹ́gun ń bẹ̀. Ọbẹ̀ tí bàbá ṣe sílẹ̀ ní kó wá ńlá. Bàbá ti tọ́jú nǹkan kalẹ̀ fún wọn. Ọlọ́run má jẹ́ máa padà sí. Bàbá wa Ọlọ́run má jẹ́ máa padà sí. Ọlọ́run jẹ́ ṣíra pẹ̀lú láàfíà. Ọba àtọ́dá mi má máa jẹ́ kánjú. Àmín o. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú. Àlééfà àdàbí jẹ́mi rẹ̀ òkun. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Àlééfà àdàbí jẹ́mi rẹ̀ òkun. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Ọlọ́run jẹ́ dàgbà kẹ́dógó sórí àdínì. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Mọ́lá ṣáájú ẹ̀dá bàbá bá tẹ̀ mọ́tà. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Ọlọ́run má dàgbà rú ṣé wùwà má dà. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Àlééfà àdàbí là ń pè bẹ́ẹ̀. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Má fi kánjú pa yín má jẹ́ sàárẹ̀. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Má ṣe jó tètè kú kọ́ má sàárẹ̀. Ìláyọ̀ Ọlọ́run má máa Àlééfà jẹ́ kánjú àdàbí kú. gbogbo tó lábùn wọn jẹ́ ọjà bùn jálẹ̀. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Ọlọ́run má fi kánjú pa yín má jẹ́ sàárẹ̀. Ìláyọ̀ Ọlọ́run má máa jẹ́ kánjú kú. Ó kọ àdúrà kan tẹ́sí. Kí ẹ tó wí lẹ́ẹ̀kan sí i, gbogbo ẹni bá ní tó bá fi ta àbálọ rẹ̀ ẹja mọ̀ ọ́ àti ìmọ̀ ni bàbá ò tọ̀ bá ti wí o. Àwọn yìí ṣe máa ná ìlẹ̀ xayì. Àwọn yìí dínà orí fún yàwó. Ẹni bá fẹ́ ta àbálọ rẹ̀ lọ́wọ́ gbàdúrà tí ń náà o. Adémọ́lá Adéọlá Yétúndé láti Canada lọ́wọ́ gbàdúrà yìí. Ọlọ́run ló ṣe yín kò ní bá bú ṣe yín ọlọ́wọ́ ńlá ní coronavirus. Bàbá gbogbo àwọn tí wọ́n máa ń ràn wá lọ́wọ́ lórí ètò ìbá àṣàdúrà fún wa. Bàbá ṣe yín ọ̀dọ̀ àṣàdúrà fún wa náà. Ṣàdúrà fún wa. Ẹ̀dá ọ̀dà kan lọ́wọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. Ọlọ́mọ rẹ̀ wá lẹ̀ o, ọlọ́mọ rẹ̀ wọ́n lẹ̀. Gbogbo àwọn aláràn sí ẹ̀sìn. Ọlọ́run mọ rẹ̀ wọ́n lẹ̀ o. Ọlọ́run má rẹ̀ wọ́n lẹ̀ o. Ọlọ́run má rẹ̀ wọ́n lẹ̀. Gbogbo àwọn aláràn sí ẹ̀sìn.
Ọlọ́run ẹni máa tí ra ń náwó àwọn aláràn sí ẹ̀sìn. Ọlọ́run máa ẹni ra tí wá ń lẹ̀ kọ́lé o. àwọn aláràn sí ẹ̀sìn. Ọlọ́run tí ń dá sílé kéwú àwọn aláràn sí ẹ̀sìn. láti France. Gbádìrú àwọn aláràn sí ẹ̀sìn. Wọ́n kàn kú pààyè àwọn aláràn sí ẹ̀sìn. Ọ̀dà ya Muhammadu. Makana Muhammadu. Ada Muhammadu. Ada Muhammadu. Makana Muhammadu. Ma Muhammadu. Ada Muhammadu. Muhammadu Rasulullah. Walladhina ma'ahu wasidaw. Alladhi kunfari. Wa amahum. Bainahum. Tarahum. Rukaha. Sujada. Yabtanguna falila minallahi. Walilwana simahu fi wujuhihim asali sujudi. Salika. Masalu. Fi Taurati. ومثل في الإنجيل فايتا جلاسة فايتا هوا ودى الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرته وأجر عظيم وأمري بأمر الله إن قلت كن يكون وكن بأمر الله فكن بقدرته Ajibule ya Karayail alayhi salam Samia Mutia Biyaki Yatiru Rọ̀mùlánà ń bọ̀. Bẹ́ẹ̀ ni bàbá ń bọ̀. Ó wọlé dé. Bẹ́ẹ̀ ni. Ó wọlé tán ẹrú tí ọba láyé Ọlọ́run lọ́mọ. Ọmọ àti òníbà. Ọlọ́run àfitì tó béèrè àbíbí ó pé Rọ̀mùlánà ń bọ̀. Rọ̀mùlánà ń bọ̀ o. Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Rọ̀mùlánà ń bọ̀ o. Rọ̀mùlánà ń bọ̀. Rọ̀mùlánà ń bọ̀ o. Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Tí ó bá wà láyé Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Wà tọmọtọmọ Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Yàrá owó sáyé Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Wà tọmọtọmọ Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Mákàjú pa wá Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Tí ó bá wà láyé Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Yàrá oúnjẹ Kánò Ọlọ́run máa já fòṣe gbà wẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillah. Ọlọ́run bá dúpẹ́ fún bàbá. Ọlọ́run ọ̀kadà lónìí pé àwọn nìkan kan ó rí bàbá fún nǹkan ní ọ̀dẹ́ náà. Àwọn àdúgbò àti kánìsì tí Ọlọ́run ní àgbà ọ̀ká tó gbogbo àwọn òsì. Ọlọ́run sì gbà ọ̀rẹ́ láyé lọ́wọ́. Wọ́n á dá ní tọ́lọ́ lára wọn bá tó ti wà. Wọ́n á lọ lọ́wọ́ wa, Ọlọ́run sábà ràn wá lọ́wọ́. Ọ̀rẹ́ láyé lọ́wọ́. ولا ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. ولا ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. ولا ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. آمين. آمين. ولا لا إله إلا الله ولا آمين ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا لا حول ولا قوة إلا بالله العلي ولا العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك اللهم يا من ظهر الجميل آمين. وستار القبيح آمين. ولم يؤاخذ بالجريرة ولم يأتك الستر آمين. ويا عظيم العفو آمين. ويا حسن التجاوز آمين. ويا واسع المغفرة آمين. ويا مستهدين بالرحمة آمين. ويا سامع كل نجوى آمين. ويا منتهى كل شكوى آمين. ويا كريم الصفو آمين. ويا عظيم المن آمين. ويا كثير الخير آمين. ويا دائم الفل آمين. ويا فقير الأثرات آمين. ويا مبتدئ بالنعم آمين. لا اشتقاقها يا ربي يا سيدي يا مولاي يا قدر ركبتي سألك اللهم الله شريع خلقة ولا بعذاب النار ولا بعذاب القبر ولا بعذاب اليوم ارحمنا برحمتك يا ارحم الراحمين أبا تمر كما قلت Arúlé ayé náà já sọ̀rí. Mo torí pọ́ kẹwàá láyé má fi àjẹwà láyé kìámà. Mo torí pọ́ kẹwàá láyé kìámà fi àjẹwà láyé. Má jẹ́ àti iná bọ́ síná. Má jẹ́ àtàlẹ̀ jẹ́ náà bọ́ síná. Jẹ́ àtàlẹ̀ jẹ́ náà bọ́ àlè jẹ́ náà. Ayé wọ ọ̀run wa ọlọ́mọsá àjọ dá ọlọ́rọ̀bànà.
ربنا الفاتحة كان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه سبحان ربك وفنيت وفنا مسلم ولكن بشرنا على مرتبنا